Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi, tí ẹ ti ń wo fọ́nrán ìkànnì mi lónìí. Orúkọ mi ni Esther Ọlálẹyẹ. Mo ṣe àgbékalẹ̀ ìkànnì yìí láti máa kọ́ èdè Yorùbá, pàápàá jùlọ fún àwa tí a wà ní ẹ̀yìn odi orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé èdè Yorùbá jẹ́ èdè tí ó ṣọ̀wọ́n púpọ̀. Mo sì ti ṣe àwárí pé ọ̀pọ̀lọpọ̀ ló ní ìfẹ́ láti kọ́ nípa èdè yìí. Lórí ìkànnì yìí, a máa sọ̀rọ̀ nípa ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú èdè àti àṣà Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yà Yorùbá jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀yà mẹ́ta gbòógì ní orílẹ̀-èdè Nàìjíríà, ní pàápàá jùlọ ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Kì í wá ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni a ti ń sọ èdè Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Àwọn tó ń sọ Yorùbá wà ní orílẹ̀-èdè Benin, Togo, àwọn kan wà ní Brazil, àwọn kan wà ní Cuba àti ní káàkiri orílẹ̀-èdè àgbáyé tí àwọn ọmọ Yorùbá ti rin ìrìn àjò lọ. Wọ́n máa ṣe àtẹ̀jáde àwọn ọ̀rọ̀ Yorùbá, àṣà Yorùbá àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú èdè láti lè máa jẹ́ kí a mọ̀ sí nípa èdè wa. Tí a bá wá ní ohunkóhun tó rú wa lójú àbí ohun tí a fẹ́ mọ̀ nípa ẹ̀, àbí ẹ fẹ́ kí a fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa àṣà wa, nípa èdè wa, bóyá nípa oúnjẹ jíjẹ àbí iṣẹ́, ọrọ̀ ajé, ohunkóhun, ẹ kọ ránṣẹ́ sí mi ní abala ìtàkùrọ̀sọ ní ìsàlẹ̀. A ó máa jọ sọ̀rọ̀ lórí ẹ̀. A ó jọ máa fi ìmọ̀ kún ìmọ̀. A máa kọ́ èdè síwájú. Lónìí mo kí wa káàbọ̀ sórí ìkànnì yìí. Ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé ṣe lórí ìkànnì yìí ni láti kí wa káàbọ̀ sínú ọdún tuntun. Àkú ọdún, àkú ìyèdún. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ láyé láṣẹ Èdùmàrè. Ìbéèrè náà wá ni pé kí ló dé tí Yorùbá fi ń kí ni pé ọdún àyàbò? Ìbéèrè yìí ti wà lọ́kàn mi tipẹ́tipẹ́. Mo tún ṣe alábàápàdé àwọn ọ̀rẹ́ láìpẹ́. Kí ló dé tí a tẹ̀ máa ń sọ pé ọdún àyàbò? Kí ló dé tí Yorùbá ń sọ pé ọdún àyàbò? Ohun tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn Yorùbá ń fi ìrètí àti ìṣìpẹ̀ àti àdúrà síwájú ọdún, ní ìrètí pé ọdún yìí á ní ìṣerere, á ní ìlọsíwájú àti pé ohun gbogbo dídára gbogbo ni yóò jẹ́ ẹni ọwọ́ mùtúmùwà yóò lè tẹ̀ nínú ọdún. Bóyá ilé tí a ò bá lọ́dún tó kọjá, ìrètí wà pé nínú ọdún yìí ilẹ̀ á rọ̀, ohun gbogbo á jú wá ṣe lọ́tùn lósì láti rí i pé ohun gbogbo tí a ní lọ́kàn ni a lè rí ṣe. Ní ọ̀nà kejì ni wípé abo jẹ́ àwòrán tàbí àmì ìrọ̀rùn, ìṣèso, ìsọdipúpọ̀, àánú, ojúrere, ìtọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà nígbà tí Yorùbá bá ń ṣàdúrà wípé ọdún àyàbò, ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú àbùdá abo àti female characteristics ni Yorùbá fi ń ṣe àdúrà yìí. Torí abo ní àbùdá láti sọ ohun gbogbo di púpọ̀. Abo ní ìrọ̀rùn, abo ní ìtìlẹ́yìn, abo ní àbùdá sùúrù, abo ní àbùdá ìtọ́jú, abo ní àbùdá ìfọwọ́sowọ́pọ̀, abo ní àbùdá ìmú nǹkan dàgbà sókè. Nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ àbùdá nípa abo, òun ni Yorùbá fojú sùn wò tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ tí wọ́n fi ṣe àdúrà wípé ọdún àyàbò. Nítorí náà mo kí wa káàbọ̀ sí orí ìkànnì mi. Mo sì tún sọ lẹ́ẹ̀kan sí fún gbogbo wa wípé ọdún yìí yóò yàbò fún gbogbo wa. Ọdún 2025 yóò yàbò fún gbogbo wa láṣẹ Èdùmàrè. N ó tún máa rí yín nínú fọ́nrán mi nígbà tí mo bá ṣe tí mo fi ránṣẹ́ sí orí ìkànnì yìí. Ẹ fọwọ́ sí, ẹ bá mi pín kó jìnnà, ẹ fi ìfẹ́ hàn sí mi lórí ìkànnì yìí. Ohunkóhun tí ẹ bá fẹ́ láti jẹ́ pé kí a fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ẹ fi ránṣẹ́ sí mi. Mo ní lórí ìkànnì yìí a ó ṣàwàdà, a ó pa òwe, a ó pa àlọ́, a ó ṣe ohun gbogbo tí yóò mú kí èdè wa kó tẹ̀síwájú kó sì dàgbàsókè sí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. N ó tún máa rí yín nínú fọ́nrán mi tó ń bọ̀. Ó dàbọ̀.